kí gbogbo àwọn ọmọ kóòtù òjire nílòkù àtìlẹ́yìn òdì níbi kíkẹ bá ti wò wá àkọ́kọ́ náà ẹ̀ka kíra kó oríire announcement bàbá wa emeritus Fọdọ̀bánjí Akíntóyè tí wọ́n mẹ́gì fún wa ìpè rally ti bẹ̀rẹ̀ ní pẹrẹu láti on June 12 ní rally wa ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọmọ kóòtù òjire nílé lóko lájò níbikíbi tí a bá wà ẹ jẹ́ ká túyáyá ká túyáyá àsìkò ti tó. Ilé ti yá o, ilé ti yá o, alùpàtà kan kìí dárin o. Bàbá wa náà là ń dúró láti jọ yìí tí wọ́n ṣe announcement tí wọ́n pàṣẹ àmọ́ ní ìsìn wọ́n ti wá pàṣẹ o kí làtún dúró dé nígbà tí àṣẹ ti wá tókè kí làtún dúró dé. Ẹ jẹ́ ká jáde lógúnlógún, ẹ jẹ́ ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ ká fi yé ìjọba Nàìjíríà wípé àsìkò ti tó. Ilé ti yá, ilé ti yá. Ẹ jẹ́ ká fi ran ìjọba Nàìjíríà wípé a ṣe wá Nàìjíríà mọ́, wá Nàìjíríà ó ti sú wa. Ẹ sì mọ́ gbàgbé gbogbo òfin àdídálà tí bàbá wa là kalẹ̀ fún wa. Anybody tó wá fẹ́ jáde fún mega rally Yorùbá nation aṣọ funfun lọ́ba aṣọ káwọ̀ o, káwọ̀ aṣọ funfun ká sì gbé plákàtì wa dání ká kọ peaceful Yorùbá nation mega rally. Nǹkan tí bàbá wa ní ká máa ṣe nìyẹn. Gbogbo ẹ̀yin dáàdì wa àtẹ̀yin brothers wa àtẹ̀yin mọ́mí wa pátápátá tẹ́ ẹ fẹ́ jáde, tẹ́ ẹ fẹ́ jáde, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Orí ilẹ̀ wa la wà, a lọ ilẹ̀ Ìgbò láti lọ ṣe rally, a lọ ilẹ̀ Haúsá láti lọ ṣe rally, orí ilẹ̀ Yorùbá la wà láti ṣe rally. Nǹkan tá a ti fẹ́ òun là ń béèrè. Àbájọba jà, àbá ìjọba jà, àbá ìjọba jà o. Nǹkan tá a fẹ́ òun la béèrè. àfihàn gbogbo àwọn ìjọ àgbáyé pátápátá wípé ṣẹ́ àwọn ọmọ kóòtù òjíire o, àwọn ọmọ Yorùbá àníṣe àṣe wá Nàìjíríà mọ́. Wá Nàìjíríà ó ti sú wa. Wá Nàìjíríà kò fún wa nìkan tá a fẹ́. Wá Nàìjíríà ìfìyà jẹ wá ni. Wá Nàìjíríà ń pa wá lójoojúmọ́ ni. Wá Nàìjíríà ojúmọ́ ni wọ́n ń jí wa gbé. Wá Nàìjíríà kò fún wa lóúnjẹ, òòjọ́ jẹ mọ́, gbogbo nǹkan ló di ọ̀wọ́n gógó. Wá Nàìjíríà epo tó yẹ kó sí àǹfààní fọ́mọ ìlú, wá Nàìjíríà kò fún wa mọ́. Wá Nàìjíríà iná 24/7 kó yẹ ká ń jẹ àǹfààní ẹ̀, wá Nàìjíríà ò fún wa mọ́. Omi 24/7 tó yẹ ká máa mu, tó yẹ kó lè ká bẹ́ẹ̀ wò kí a tó ní omi mu. Wá Nàìjíríà kò fún wa. Gbogbo eléyìí la fi sọ wípé a ṣe wá Nàìjíríà mọ́. Gbogbo àwọn kóòtù òjíire, gbogbo àwọn Odùduwà, ilé ti yá o, ilé ti yá. Ilé yá o ọmọ Odùduwà, ilé yá. Ilé yá o ọmọ Odùduwà, ilé yá. Bí àbá mọ bí àwọn ìbọn yẹ ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí kò yọ, kájọ gbomi lákaná. Ilé yá, ilé yá o ọmọ Odùduwà, ilé yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o ọmọ Odùduwà, iṣẹ́ yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o ọmọ Odùduwà, iṣẹ́ yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o ọmọ Odùduwà, iṣẹ́ yá. Yorùbá nation mega rally tá à ń retí ó ti wọlé dé o. Bàbá wa Fọdọ̀bánjí Akíntóyè emeritus wọ́n ti pàṣẹ o, wọ́n ti dìbọ́dà. Gbogbo àwọn kóòtù òjíire, gbogbo àwọn Odùduwà nílé lóko níbikíbi tó ní káàkó bá wà, ẹ jẹ́ ká jáde ká fi ẹ̀hónú wa hàn sí ìjọba Education 9 àti gbogbo ìjọba àgbáyé kí wọ́n rí pé lóòótọ́ kí wọ́n rí wa pé lóòótọ́ àti ṣetán láti kó nínú Nàìjíríà. Ẹ má jẹ́ ká bẹ̀rù ẹnìkankan o. Àdìgbò tá a wà yìí kì í ṣe àdìgbò tó yẹ ká bẹ̀rù everybody. Tó orílẹ̀ wa la wà, a lọ orílẹ̀ láti lọ ṣe rally. Orílẹ̀ Yorùbá, orílẹ̀ kóòtù òjíire la wà, òun làdí ṣe rally. A lọ ilẹ̀ Ìgbò láti lọ ṣe rally ń bẹ̀, a lọ ilẹ̀ Haúsá láti lọ ṣe rally ń bẹ̀. Orílẹ̀ Yorùbá la wà, tó wà ẹ ká bẹ̀rù.
ṣé ó yẹ ká bẹ̀rù gbogbo àwọn ọmọ Odùduwà, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ kóòtù òjìbí, ṣó yẹ ká bẹ̀rù? Ẹ má jẹ́ ká bẹ̀rù o, ẹ má jẹ́ ká fòyà. Ẹ̀yin ọba wa, gbogbo ẹ̀yin olóyè wa, ẹ fi ìmọ̀ ṣọ̀kan lórí mega rally tá à ń ṣe yìí. Ẹ support movement yìí. Ẹ má jẹ́ kí wá Nàìjíríà kó jẹ wá máyé mọ́, ó tó gẹ́. Ẹ má jẹ́ kí wá Nàìjíríà kó jẹ wá máyé mọ́, oko ewu tá a ṣe nínú wá Nàìjíríà ó tó gẹ́. A fẹ́ ṣẹrú mọ́. Àwọn ọmọ aládé àìṣèràn ẹrú o. Gbogbo àwọn ọmọ aládé a kì í ṣe ìran ẹrú. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire a kì í ṣe ìran ẹrú o. Òun la fi ń pariwo fún gbogbo ẹ̀yin ọba wa. Gbogbo ẹ̀yin ọba wa, adé ọ̀pẹ̀ lórí o, bàtà ọ̀pẹ̀ ní ẹsẹ̀, ìrùkẹ̀rẹ̀ yóò pẹ̀ lọ́wọ́, yóò jẹrẹjẹ, yóò dòkè mọ́ lọ́wọ́. Àṣẹ ọ̀pẹ̀ lẹ́nu kẹ́rìnkéṣe o. Ẹ̀yin ọba wa, gbogbo àwọn ọmọ yín, àwọn ọ̀dọ́, à ń pariwo nínú ìsìn, ẹ dìde, ẹ sọ̀pọ̀tì ilẹ̀ tẹ́ ẹ jẹ ọba lé lórí. Ilẹ̀ Yorùbá lè jọba lé lórí o, ẹ jọba lé wà Nàìjíríà lórí o. Nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nìyẹn o. Ẹ jọba lé wà Nàìjíríà lórí o, ilẹ̀ kóòtù òjíire lẹ jọba lé lórí. Tó wá dáa kí ẹ lajú yín lẹ̀, kí wà Nàìjíríà kó ti mọ̀ ń pa àwọn tẹ́ ẹ jọba lé lórí. Tó dáa kí ẹ lajú yín lẹ̀, kí ẹ ti mọ̀ nǹkan ìyà tí ń jẹ wá lórí ilẹ̀ wa nílẹ̀ kóòtù òjíire, kí ẹ ti fọwọ́ lẹ́rán. Tó wá dáa, àwọn olóṣèlú wọ́n ń fẹlá, wọ́n ń jẹ̀bú, wọ́n ò ṣèlú lá lórí, ọ̀jẹ̀lú ni wọ́n. Ẹ má torí nǹkan tẹ́ ń gbàrà lọ́wọ́ wọn kẹ́ ẹ dákẹ́ kí wọ́n ti pa wá tán o. Làbí ń pariwo yìí fún yín pé Yorùbá nìṣẹ́ la fẹ́ o. Mega rally ti bẹ̀rẹ̀ o. Mega rally ó ti bẹ̀rẹ̀. A sì nígbàgbọ́ wípé gbogbo àwọn alálẹ̀ àwọn ó dìde. Alálẹ̀ ó dìde, Ṣàngó Olúkòso àyàyà ná iná lójú iná lẹ́nu wọn ó dìde. Ògún lákàáyé, Ògún tó kárí ayé wọn ó dìde. Gbogbo àwọn ọmọlẹ̀lẹ̀ Yorùbá pátápátá wọn ó dìde. Wọ́n jà fún ìjà dáńjà yìí. Wọ́n gbèjà wa tó ti tó àwọn ọmọ ẹrú. Àwọn ọmọ ẹrú wọ́n á sọ di ọmọ yẹn pàtàkì. Àwọn ọmọ aládé táì sọ ọmọ ẹrú wọ́n wá kó àwa lẹ́rú. Sẹ́yìn pé ó yẹ ká ètè ju wọ̀ bí sàdá ká kó lábẹ́ wa Nàìjíríà. Ẹ má jẹ́ ká ṣerú mọ́ o. Ẹ má jẹ́ ká ṣerú mọ́. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ilé ti yá o, ilé ti yá o, ilé ti yá o. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ibi wá. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Gbogbo àwọn kóòtù òjíire, gbogbo àwọn Odùduwà, àwa gangan ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Tó wá dáa àwa tá a jẹ́ ìmọ́lẹ̀ kí àwa wà lé abẹ́ àwọn kan, wọ́n á máa
ṣe ẹrú lé a máa ṣe ẹrú lábẹ́ wọn àwọn kan àmọ́ mú wa ṣe àwọn ọmọ ṣáì àwọn tá a pé àwọn tá a lé pé látẹ̀mú wa gangan ó ti fi yé wa pé àwa gangan ní ògo adúláwọ̀ kí ló wá dé tí a lè gba wálẹ̀ kí ògo wa gangan ká gbé jáde kí gbogbo àgbáyé ó rí kí gbogbo àgbáyé mọ̀ pé àwa gangan ní ògo adúláwọ̀ òun la fi ń jà fún Odùduwà nation la fi ń jà fún Yorùbá nation gbogbo ẹ̀yin ọba wa ẹ̀yin olóyè wa ẹ̀yin bọ̀rọ̀kìnní tí owó wà lọ́wọ́ yín ẹ jáde ẹ jà fún wọn yín ẹ jà fún ìlú yín ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ wá Nàìjíríà kò lè mú gẹ́gẹ́ wá fún wa oko parun wá Nàìjíríà kó wá lọ àwọn òdìbẹ́ lo oko parun mọ́ òun lábí dìde ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin bọ̀rọ̀kìnní tẹ́ ẹjọ́ mọ́ kóòtù òjíire gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ẹ̀yin olówó inú wa ẹ̀yin bílọ́níà ẹ má bẹ̀rù fún self determination ẹ má ká àwọn kan kó ẹrù bá yín ẹ tó wà láńjà fún kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ gbé ká pè fún self determination kò sẹ́dẹ̀ ń bẹ nínú òfin ìjọ àgbáyé kí ló ń bá yín lẹ́rù gbogbo tẹ́ ẹ ní nínú wa Nàìjíríà yẹn tá a bá dá dúró ká gbà wálẹ̀ káwọn kan fúnra tá à ń sí ìjọba tiwa tá à ń sí orílẹ̀-èdè tiwa fúnra wa owó tó ẹ ní Nàìjíríà tá à ń tí rẹ̀ lẹ́nu Yorùbá nation tá à ń sí rẹ̀ òun lẹ́ẹ̀padà rí nínú Yorùbá nation nílẹ̀ kóòtù òjíire torí tí a bá dá dúró bí ọkàn yóò ṣe balẹ̀ nínú wa Nàìjíríà yẹn ọkàn yóò balẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Odùduwà tá a bá dá dúró ogun wọn jí wa gbé wọ́n ń bèrè lọ́wọ́ wa kò ní ṣẹlẹ̀ mọ́ ogun wípé àwọn bàbá wọn ò rí oko dá mọ́ ìwọ̀n ní ṣẹlẹ̀ mọ́ owó yóò pọ̀ tamburu oúnjẹ yóò tó gbogbo wa ń ta ní yóò tó wá pín yóò tún ṣẹ́kù gbogbo ẹ̀rọ kóòtù òjíire nílé lóko lẹ́yìn odi níbikíbi tí gbogbo wa bá wà ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ká jà fún orílẹ̀-èdè wa kí agbára wálẹ̀ ní òun ló lè mú ìrọ̀rùn bá wa o ká dá dúró pé orílẹ̀-èdè òun la fi lè rí ìfọ̀kànbalẹ̀ o tí a bá dá dúró tàbá sì wà ní wá Nàìjíríà a lè rí ìfọ̀kànbalẹ̀ o ohun tá a fẹ́ kò lè tẹ̀ wá lọ́wọ́ o ẹ gbàgbé ẹgbẹ́ mi ló kàn ọ́ tó wà lórí àlefa o ọkàn wà bẹ́ẹ̀ lásán ni kò mú gbèbí wá fún wa o kò ṣe tí wá o làwọn Fúlàní ló ń ṣe o gbogbo ẹni tí ẹ dìbò fún èmi lọ́kàn ẹbí ayé léèrè ṣé kò wá tán bí ṣé kò tán bí ṣé ojú tí àbójú tì ní báyìí ọmọ wo ní sẹ́ni bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀tì di ọmọ ẹlòmíì nígbà tí wọ́n á filẹ̀ kẹ̀tì di ọmọ yín ní ìsìn ẹ wá bí ayé léèrè àrà ó wà ní ọmọ yín dá fún yín o tọ́wé ọmọ yín ò ní sẹ́ni bẹ̀rẹ̀ tẹ́ filẹ̀ kẹ̀tì di ọmọ ẹlòmíì àbí ní ìsìn ọmọ tẹ́ wá filẹ̀ kẹ̀tì dídì ní ìsìn ẹ wá bí ayé léèrè àrà ó ló dá fún yín ṣé ó ti fún yín ní tẹ́tẹ́ ṣé ń gbẹ́gbẹ́ bí 4-7 tó ti fún yín ṣé epo tó gbówó lórí só ti mú wálẹ̀ oúnjẹ tó gbówó lórí só ti mú wálẹ̀ fún yín ẹbí ayé léèrè ń tẹ́jú mọ̀ wípé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ nìyẹn ń tẹ́jú mọ̀ wípé kò sí anybody tó lè jẹ ìjọba Nàìjíríà yẹn kó lè mú ìrọ̀rùn wá fún gbogbo ọmọ Nàìjíríà kò sí ń tẹ́jú mọ̀ nìyẹn gbogbo èèyàn wa gbogbo ọmọ kóòtù òjíire àsìkò ti tó this is the right time to fight for our right àsìkò tá a lè jà fúnra wa láwa yìí kò sẹ́yìn kan tó wà jà fún wa àwa gan fún alágbára wa lẹ̀ ẹgbẹ́ bí ọ̀rọ̀ àsọ́lẹ̀ tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sọ kalẹ̀ pé tásìkò bá tó àwa gan fún alágbára wa kalẹ̀ àsìkò ètò wa tó báyìí o àsìkò ètò wa tó báyìí ẹ jẹ́ ká dìde mẹ́ta ti bẹ̀rẹ̀ láti àná June 12 ló ti bẹ̀rẹ̀ mẹ́ta rally ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká dúyà ká bọ́ ta ẹ má jẹ́ ká bẹ̀rù anybody ẹ má jẹ́ ká bẹ̀rù anybody mega rally and start let's come out ẹ jẹ́ ká bọ́ ta gbogbo àwọn kóòtù òjíire gbogbo àwọn Yorùbá nation ẹ má jẹ́ ká bẹ̀rù o ẹ má jẹ́ ká fúria ẹ̀yin bàbá wa àtẹ̀yin mọ̀mọ́ wa
àwọn ọmọ yín I'm bleeding fún yín, I'm bleeding fún yín. Ẹ support movement yìí. Ẹ má jẹ́ kí wá Nàìjíríà jẹ́ wá máa yé. Ẹ má jẹ́ kí wá Nàìjíríà kó pa wá tán. Torí ìgbésẹ̀ tí wá Nàìjíríà ń gbé bí pé kí wọ́n pa wá tán, kó pa ogun wá tán lórí ilẹ̀ wa. Ká má pèsè kò lẹ́kan mọ́. Wọ́n fẹ́ gba ìlọ́wọ́ wa ní o. Ẹ má jẹ́ ká gbà fún wọn o. Ẹ má jẹ́ ká gbà fún wọn. Wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa ní o. Ẹ má jẹ́ ká gbà fún wọn. Gbogbo ọmọ Kóòtù Òjíire, gbogbo ọmọ Yorùbá nation, à ń pariwo this is the right time to fight for our right. Ẹ̀yin ọba wa, ẹ rántí àtúbọ̀tán. Ẹ̀yin ọba wa, ẹ rántí àtúbọ̀tán. Bàbá mi Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second. Mo ti bìlà fún bàbá. Adé yóò pẹ́ lórí o, bàtà ọ̀pẹ̀ lẹ́sẹ̀. Àṣẹ ọ̀pẹ̀ lẹ́nu, ìrùkẹ̀rẹ̀ yóò pẹ́ lọ́wọ́, yóò jẹ títí yóò jògì ní mọ́yìn lọ́wọ́ bàbá. Àníwáyìntì, ẹ̀yin gẹ́gẹ́ ní àròlé Odùduwà. Ẹ̀yin gẹ́gẹ́ ní àròlé Odùduwà. Ṣé bí wọ́n ṣe ń pa ọ́lẹ̀ Odùduwà tó dúnú ìdùn mọ́ ni? Ṣé bí wọ́n ti fojú wa ráre nílẹ̀ wa, ṣé ó tẹ́ yín lọ́rùn ni? Tí ó bá tẹ́ yín lọ́rùn, kí ló wá dé? Tẹ́ lè dìde ká ìjà fún yín, káwọn ọ̀dọ́ fúnra ká dá dúró. Kí a máa dá ìjọba tiwa ṣe fún wa ní orílẹ̀-èdè wa. Ṣé àtò dá dúró ni bàbá mi Ọ̀jájá the second? Ọọ̀ni of Ifẹ̀, ṣé àtò dá dúró ni? Àtò dá dúró. Elédè kan ni wá, ẹ̀yà kan ni wá. A ní kọ́ṣọ̀, a ní ìmúra wa, ó yàtọ̀ gbọ̀ngbélé sí ìran àwọn Hausa. Ìmúra wa àti ọ̀rọ̀ wa ó yàtọ̀ sí ìran àwọn Ìgbò. Tẹ́lẹ̀kọ́ ni ká ṣe wá Nàìjíríà. Ẹ̀yin náà wù àtọ̀rọ̀dà ti ṣe wá Nàìjíríà bọ̀. Sógbè wá ni. Sógbè wá ni kò gbè wá. Tó bá gbè wá ni àwọn ọmọ yín àní mọ́ pa pé a fẹ́ dá dúró, a fẹ́ kò lábẹ́ Nàìjíríà. Ọlọ́bí kò gbè wá náà lábẹ́ sógbèdè náà abọ́lọ́kọ̀ lábẹ́ Nàìjíríà kí ẹ̀wọ̀n náà ká lọ dá ìjọba tàwa náà ṣe ká mọ̀ ṣe ní tiwa lọ́tọ̀. We have more than 60 million population. Kí ló dé àkèrè nínú ayé? Gbogbo àwọn Odùduwà àkèrè nínú ayé náà. Gbogbo àwọn Kóòtù Òjíire a ò kéré nínú ayé. Gẹ́gẹ́ bí ohun wa, áńtẹ̀mù wa, àwa gangan ní ògo adúláwọ̀. Bí ó bá sí àwa kò sí Áfíríkà, kò sí àwọn òyìnbó yìí. Ẹlẹ́wọ̀n ní nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe, wọ́n tó mọ̀ tí bàbá tán yóò bá àrọ̀bá. Àrọ̀bá sì ni bàbá ìtàn. Àrọ̀bá táwa bá, òun là fi ń sọ, òun ló fún wa ní confidence, ló fún wa ní ìgboyà láti sọ pé ṣé ẹ̀ṣẹ̀ àṣẹ wá Nàìjíríà mọ́. Torí àbẹ̀wò ti gbé tí wa lọ, àgbọ̀n nǹkan mọ́. Lọ́wọ́ tá a wà iṣẹ́ ojú fún ojú ni o, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Lọ́wọ́ tá a wà yìí ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni. Ẹ̀yin bàbá wa, ẹ tètè wá nǹkan ṣe sí i. Kẹ́ ẹ gbá wùtì wá, kí ẹ gbá wùtì wá, kí àjọjà Àjàyí Lájàyè, kí àṣẹ kó lè bá padà sí lẹ́nu. Ṣé bí àwọn olóṣèlú yìí, ṣé bí ó ní ráìtì yín tí wọ́n fi ẹ̀tọ́ yín dùn yín, ṣé ó dùn mọ́ nínú ni? Ṣé bí ó ní fi ẹ̀tọ́ yín dùn yín, ṣé inú yín dùn sí ni ẹ̀yin ọba wa? Bàbá mi Ọwọ́adé Kábíyèsí bàbá Adé ọ̀pẹ lórí pàtọ́fẹ̀ lẹ́sẹ̀ Aláàfin Ọ̀yọ́, ẹ pẹ́ lórí oyè yín, ẹ pẹ́ lórí ìtẹ́ yín. Ẹ̀ṣẹ̀ débẹ̀ ni ẹni tẹ́bẹ̀ ní ẹni tẹ́ńsìkà. Ẹ gba ọ̀rọ̀ ilẹ̀ Kóòtù Òjíire o. Ẹni gbígbèsẹ̀ lórí bí a ti bọ́ lóko ẹrú wá Nàìjíríà. Tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fọwọ́ sí Yorùbá nation, ẹ fẹ́ kí ìran Odùduwà ìran Kóòtù Òjíire ká kò ní wá Nàìjíríà,
ẹ fọhùn sókè, ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kí gbogbo àwọn Yorùbá gbọ́rọ̀ yín, ẹ mọ́ sọ̀rọ̀ sábẹ́, ẹ sọ ẹgbẹ́ máàgì ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ kí á lì ká gbọ́ òun síta. àbáwọn wádé kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọmọ yín ló ń pè yín o, ọmọ yín ló ń pè yín, mo sí bílà fún bàbá, ọlọ́jẹ̀ pẹ́ fún wa, ẹ̀mí yóò gùn, ẹ̀mí yóò gùn o. gbogbo ẹ̀ tẹ́ ń wò wá tẹ́ ń wò mí nílé, mo ṣàdúrà fún yín, ojú tẹ́gbẹ́ ojú ò ní fọ́ o, bẹ́ẹ̀ ni tẹ́ fi ń gbọ́ ẹdín ò ní di o, ọwọ́ tẹ́ bá wa pé ètò yìí tó fi lọ dáadáa, ẹni bọ́ lọ́gbọ́n mọ́ sí o, èrò ń dájú ká mú wá fún yín, ká mú etí gbọ́ nílà mú wá fún yín yìí o, ẹ bá wa pín nǹkan lọ fà, ẹ bá wa pín nǹkan lọ fà, ẹ jẹ́ mọ́ gbàgbé láti bá wa subscribe lórí YouTube channel wa Ibiyemi TV show lórúkọ YouTube channel wa, ṣẹ́ni gbọ́ èmi ní mọ̀ wá, bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mọ̀débá láti Èdùmàrè ojú ọ̀tún wa rí, ó dàbọ̀.